Àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti pàṣẹ kí Wike mú ìdádúró bá wíwó ilé tòun ti dúkìá nílùú Àbújá. Àwọn gómìnà fòǹtẹ̀lù ṣíṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri ìpínlẹ̀ gbogbo tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí NEMA ti pàṣẹ pé kò gbọdọ̀ sí èèyàn kankan tí ó mọ̀ sùn igbó káàkiri lásìkò ọyẹ́ yìí. Ilé ẹjọ́ lé ọmọbìnrin kan téńté fún bí ó ti fi oògùn ikú pa ọmọ rẹ̀. Lágbo ti àwọn amúlùúdùn, Tiwa Savage ti fi léde pé òun ò fa ọkùnrin kankan sílẹ̀ nítorí pọ́n fi ọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣu. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ti pàṣẹ báyìí fún mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olú ìlú ilẹ̀ yìí Nyesom Wike láti mú ìdádúró bá bó ti ń ba dúkìá tó ń ti àwọn ilẹ̀ jẹ́ nílùú Àbújá. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí àná fi ọ̀rọ̀ ìlédè látàrí bí bíba dúkìá àti àwọn ilé jẹ́ bó ti ń fa ìpòrúru ọkàn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn tó ní dúkìá nílùú Àbújá. Láfikún, wọ́n ti wá ránṣẹ́ pé mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olú ìlú ilẹ̀ yìí Nyesom Wike láti fojú hàn níwájú ìgbìmọ̀ tẹ̀kótó níbi tí wọ́n ti mọ̀ fẹjú ọ̀rọ̀ ọ̀hún kẹ̀kẹ́ sí i. Níbẹ̀ náà ni wọ́n ti yan ẹni tó jẹ́ igbákejì ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin sẹ́nitọ́ Jibrin Barau láti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀fíntótó lórí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì fún ní ọ̀sẹ̀ méjì péré láti tẹ́pẹpẹ àwọn ìwádìí léyìí tó bá ṣe náà. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio ló ti wá pàṣẹ pé kí ìdádúró kó bá gbogbo à ń ba ilé, dúkìá tàbí ilẹ̀ jẹ́ nílùú Àbújá títí tí wọ́n fi parí àwọn ìwádìí wọn. Látàrí bí mínísítà fún olú ìlú ilẹ̀ yìí Nyesom Wike bó ti kọ̀ láti tẹ́ pẹpẹ àwọn nǹkan tó rò lórí ṣíṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ tó wà ní abẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn gómìnà ní ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti tẹ́ pẹpẹ èrò wọn tó ń ti àbá wọn síwájú ìpàdé léyìí tó wáyé ní àárín ìgbìmọ̀ apàṣẹ ilẹ̀ yìí tí igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima tó sì ṣe alága ìpàdé ọ̀hún. Nínú ìpàdé náà, òun làwọn gómìnà ọ̀hún ni wọ́n ti fi hàn pé ṣe ni àwọn tẹ́wọ́ gba ṣíṣẹ̀dálẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìfòǹtẹ̀lù yìí òun ló wáyé nígbà tí gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani tí ó ń tẹ́ pẹpẹ àwọn ọ̀rọ̀ léyìí tí ó jẹyọ síwájú ìpàdé tí wọ́n ṣe ní àárín ìgbìmọ̀ apàṣẹ ilẹ̀ yìí. Níbẹ̀ náà ni ó ti wá fi ọ̀rọ̀ léde pé wọ́n mọ̀ fẹjú ọ̀rọ̀ ọ̀hún kẹ̀kẹ́ sí i nígbà tí wọ́n bá tún jókòó yí tábìlì pò ní oṣù kínní ọdún 2025. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí NEMA ti lu aago ìkìlọ̀ ní kògókògó sétí àwọn ará ìlú láti dẹ́kun sísun igbó, dúkìá tàbí ìdọ̀tí lásìkò ọyẹ́ yìí. Àjọ NEMA tẹ̀ka ti ìpínlẹ̀ Edo ó ní wọ́n fi ọ̀rọ̀ ń léde látẹnu ẹni tí ó jẹ́ olórí wọn Ojuedene Kenoma ní àsìkò tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ níbi tí ó ti ń rọ̀ wọ́n láti dẹ́kun àwọn ará ìlú ní ìpínlẹ̀ Edo àbí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nípa sísun igbó, dúkìá àbí ìdọ̀tí lásìkò ọyẹ́ yìí.
Kenoma ṣe ní àlàyé pé sísun igbó àbí àwọn nǹkan míì òun ló lè fa ìjàmbá fún ẹ̀mí àti dúkìá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ilé-ẹjọ́ májísírèètì tí ó fìdí kalẹ̀ sí Kàfàǹṣà ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti lé ọmọbìnrin ọmọ 30 ọdún kan téńté síwájú ilé-ẹjọ́. Ọmọbìnrin ọ̀hún, Mercy Michael, ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó fún ọmọ oṣù 8 rẹ̀ ní oògùn ikú jẹ. Mercy Michael ní ọwọ́ àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ìlú NSCDC ló tẹ̀ lẹ́yìn ìgbà tí ó fún ọmọ oṣù 8 rẹ̀ ní oògùn ikú jẹ. Adájọ́ Samson Kwaso fi ọ̀rọ̀ léde pé ọjọ́ 10 nínú oṣù kejìlá tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lẹ́yìn tó mú kí àjọ NSCDC kí wọ́n gbé wá sí ilé ẹjọ́. Adájọ́ ọ̀hún ló ti wá sún ìgbẹ́jọ́ ìṣẹ̀lẹ̀ náà sí ọjọ́ 17 nínú oṣù tá a wà yìí kó tó mọ odò lẹ́yìn tí ó da Ọ̀rúnlá Mercy sí. Lágbo ti àwọn amúlùúdùn, olórin tàkásùfèébìnrin ilẹ̀ yìí Tiwa Savage ó ní ó ti fi ọ̀rọ̀ léde pé kí ọkùnrin fi ọ̀bẹ ìjẹ òun níṣó kò tó nǹkan tí òun fi lè fi sílẹ̀. Olórin ẹni ọdún 34 ọ̀hún ló ń ṣe àlàyé ọ̀rọ̀ náà lórí ètò kan níbi tí ó ti ń tẹ́ pẹpẹ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì bíi ìyànjẹ, àìgbọ́tara ẹni yé àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ ló lè mú kí òun fọkùnrin sílẹ̀, tó jẹ́ pé òun ò ṣe bẹ́ẹ̀ fi ọkùnrin kankan sílẹ̀ rí nítorí pé wọ́n fi ọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣó. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn yín lónìí o. Káfíńre àtayọ̀ pàdé. Ó dìgbà.